Ẹ káàbọ̀ sórí ìkànnì wa èèyàn lólùfẹ́ wa. Ṣé dáadáa la bá yín? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé tá ò bá ti rí àwa kì í sọ ẹni tí ohun tá bá dẹ̀ máa ń sọ lé lórí. A máa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ kó tó di pa àmọ́ sórí ìkànnì fún yín láti gbọ́ àti láti wò ó. Ọba Solomon máa tún ti jáde tán ẹ̀yìn tí ní ẹ̀bí ń pé ta lọba Solomon bá Ọba Solomon bá VeryDarkMan wí ni. Ọba Solomon béèrè question lọ́wọ́ VeryDarkMan. Ẹ wo fídíò wọn lẹ̀ tí máa play fún lórí ìkànnì tẹ́yìn náà máa jẹ gbádùn ẹ̀. Tó bá pé ìgbà àkọ́kọ́ rèé tún da pọ̀ mọ́kọ́ ni ìbá subscribe kó like kó comment kó share. Wàá lè máa jẹ wọ́n àǹfààní content nígbàkúgbà lóòrèkóòrè tàbá fi lè ta. Wàá lè máa fi ṣe ọgbọ́n ìmọ̀ àti òye. Kẹ́mi sọ pé fídíò wọn lẹ̀ tí máa ẹ wo ẹ gbọ́ question èyí tọ́ba Solomon béèrè lọ́wọ́ VeryDarkMan. Ẹ wo fídíò wọn náà rẹ̀ ẹ̀yin tèmi jẹ gbádùn ẹ̀. VeryDarkMan, I want to ask you some question. Do you have conscience? Do you think before you do? If that lady is your sister, if somebody do what you did to her, how will you feel? VeryDarkMan, do you have the evidence of where that lady at Nedu they knocked themselves? Do you have the video? Why? Why do you want to spoil another lady career because of you are fighting with Nedu? Do you remember that lady have his own life to live? Do you go to school of medulla oblongata at all, or you just go and read book? Think about this question and do solution before it will too late. God bless you. Lẹ́yìn náà rí sí fídíò yìí tí Ọba Solomon béèrè lọ́wọ́ VeryDarkMan. Ẹ wo ẹ kì í opinion yín ní comment section. Tó bá yẹ kí ìgbà àkọ́kọ́ rèé tún darapọ̀ mọ́ abá subscribe kó like comment kó share. Wàá lè máa jẹ wọ́n àǹfààní content nígbàkúgbà lóòrèkóòrè tá bá fi léta. Wàá lè máa fi ṣe ọgbọ́n ìmọ̀ àti òye. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti mọ̀ pé VeryDarkMan àgbà ní ẹ wo àní takọ ẹnikẹ́ni lórí ìkànnì yìí. Ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ kò ṣeé pe jò. Ó dàbọ̀.